Adedibu Tọrọ Aforijin Lọwọ Gbogbo Ọmọ Naijiria. Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà Adedibu ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí iná mọ̀nàmọ́ná ṣe ń di fòníkú-fọ̀làǹdè báyìí, eléyìí tó sì ń ṣe àkóbá fún ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́ àti ìgbáyé-gbádùn àwọn aráàlú. Adedibu ló tọrọ àforíjì yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 24 oṣù kẹta. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní tinútinú ni òun fi tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí iná ṣe ń já wọn nítàn mọ́ pàápàá jùlọ lásìkò tí ooru mú púpọ̀ yìí. Ó ní lóòótọ́ ni ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná yìí ti ṣe àkóbá ńláǹlà fún ọrọ̀ ajé, ilé-ìwé àti àwọn iléeṣẹ́ ńláńlá, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ inú òun bí kò ṣe àwọn nǹkan tó ga ju agbára òun lọ. Adedibu ti wá sọ pé àwọn ti gbé ìgbìmọ̀ kalẹ̀ lórí ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ọ̀hún, tó sì sọ pé láàárín ọ̀sẹ̀ méjì àyípadà rere yóò dé bá iná mọ̀nàmọ́ná.